ẹ káàbọ̀ sí ìkànnì yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel. Ọ̀kan nínú àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n máa sọ̀rọ̀ wọ́n yọkọ̀ mú òkun ẹ̀. Kí ló yẹ kí Àgbàlá Gabriel ó ṣe fún Muyideen? Kí sì ni ẹ̀tọ́ Muyideen sí Àgbàlá Gabriel? Kò tán síbẹ̀, ọ̀rọ̀ orí orílẹ̀-èdè yìí lórí regional government àbí ò ṣe regional government, pàápàá bá a ṣe ń ṣayẹyẹ June 12 Democracy Day. Kábíyèsí yìí sọ̀rọ̀ wọ́n yọ kàn mú òkun ẹ̀. Ẹ wò ó lórí ètò lónìí, ẹ máa gbádùn wa. Ẹ dákun, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ dákun ẹ máa bá wa share ẹ bá wa like ẹ kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ètò yìí. Ó sì dá mi lójú pé yóò jọ dára fún gbogbo wa. Happy Democracy Day lẹ́ẹ̀kan sí. Ẹ káàbọ̀. Nílùú ìyá wọn àti bàbá sọ ajá àti adìyẹ lọ́dọ̀ wa ọmọ Nàìjíríà ni. Àwọn náà sọ pé lọ́dọ̀ wọn màálù ló. Nígbà tí Muyideen wà ní ọjà tó ń ta recharge card tó ń sunú gọ́tà tó ń sun abẹ́ búkà, mélòó nínú àwọn olórí ibú tó ń pariwo ẹ̀ tí wọ́n support ẹ̀ sí tí wọ́n set against Àgbàlá Gabriel, mélòó ni wọ́n ló rántí ẹ̀? A ní irú Àgbàlá Gabriel 10 ládùúgbò kọ̀ọ̀kan. Atọ́kùn ṣé poverty tá à ń sọ ṣé kò ní lọlẹ̀? Ó gbọ́dọ̀. Muyideen wá di ẹni tó lẹ́nu ó sì sọ pé ẹ̀tọ́ kí ni ìran rẹ̀ ní. Wọ́n ń pàṣẹ bíìlì kan ní àṣìṣe. Wọ́n rí ìdìnnà lórí ìdìnnà bóyá kankan nínú wọn ni wọ́n ṣe é sí. Wọ́n ní regional government. Àti ìbẹ̀rẹ̀ rídìí rẹ̀ débì kan. Atọ́kùn àwọn kan ti ń dìde pé wọ́n fẹ́ ba àwọn elédè kan jẹ́ ni. Mi ò fẹ́ dárúkọ èdè kankan. Bẹ́ẹ̀ táwọn èdè kan ti dìde pé wọ́n fẹ́ ba èdè tàwọn jẹ́ ni torí pé bó bá ti dé regional àwọn làwọn lùsì àwọn làwọn sọ́ọ̀tì. Ṣé lóòótọ́ dẹ̀ ní ẹnìkan kó lùsì? Kò sẹ́ni tó lè lùsì tó bá dé regional. Federal government ló máa lùsì, òkè ló máa weak. Kò sẹ́ni bọ̀dì tí ó mọ̀ brag tí ó mọ̀ jà kó fẹ́ di president by force mọ́. Torí ìgbádùn tó ń bẹ ní presidency yóò reduce, owó burúkú tí wọ́n rí tán control yẹn yóò reduce. Now ìlú tó ní epo fúnra ara ẹ̀, àwọn ìpínlẹ̀ tó ní epo, ẹ jẹ́ ká fi Yorùbá ṣe sample. Ká ní Ìbàdàn lólórí ilẹ̀ Yorùbá, wọ́n lè decide pé ó dá gọ́vùnà Ìbàdàn ló máa jẹ́ prime minister gbogbo governors pátápátá lájọ́ lórí gbogbo gọ́vùnà ilẹ̀ Yorùbá. Ó ní àwọn ilẹ̀ Yorùbá gbogbo state kọ̀ọ̀kan tí wọ́n ní àwọn ni wọ́n mọ̀ fún ní àwọn percentage kan nínú àwọn kan tí wọ́n rí. Oní ò mọ̀ rí maybe 10 or 20% fún federal government. Instead ti government fi fún local government ní 30% kéré kan tán fún state ní 20-something%. Federal ni ó mọ̀ gba 10 àbí 20%. Ẹ wá wo ilẹ̀ àwọn south east tí wọ́n ti ní epo tí wọ́n ti ní mineral resources tó ṣe, ẹ wo ye billions tí trillions wọ́n rí lọ́dọ̀ wọn lójoojúmọ́. Ká wá ní pé bóyá gbogbo south east yẹn bóyá Enugu ni olólórí wọn. A ti mọ̀ pé Enugu state governor bóyá ò ní prime minister wọn. Gbogbo tí wọ́n ní south east yẹn, gbogbo state tí ó mọ̀ fi develop state yẹn, ó ní percentage tí wọ́n mọ̀ fún ẹni tó jẹ́ olórí bíi Enugu state governor yẹn. Oníwà máa rí mi ti bóyá 10 or 20% fún federal. Ẹ dákun ta ni ó mọ̀ sọ pé òun fẹ́ lọ jẹ president mọ́? Kò sí. Nígbà tí ó pọ̀ nǹkan ló control anything, then that time all the senate and the house of rep will be useless. Exactly. Then let's cut down in governorship. Now àwa fúnra ara wa nílẹ̀ yìí ó ní ìṣòro ara wa. Lọ́nà wo? Good. Wọn ò tí yan minister láti ìlú wa. Minister tí jáde láti state wa. Àwọn Ìgbónà tí ní commissioner, àwọn Ọ̀yún nìkan ni wọ́n jẹ́ commissioner. Commissioner gbọ́dọ̀ kárí gbogbo ilé, minister gbọ́dọ̀ kárí gbogbo àdúgbò. Ó ní minister fi pọ̀ rẹ̀ láfi ní minister of state, minister of standing, minister of city. Àbí? Minister of paper reading. Minister of gbégbásókè, minister of gbégbásílẹ̀. Ní iṣẹ́ tẹ́nìkan lè ṣe tó pé kò ká òun gangan lọ́wọ́, ẹgbẹ́ èèyàn bíi 3-4 síbẹ̀. Nítorí pé everybody argue pé ó gbọ́dọ̀ kárí wa. Must we tribalize everything? Ṣé a gbọ́dọ̀ sọ gbogbo ẹ̀ di ẹ̀sìn? A gbọ́dọ̀ sọ gbogbo ẹ̀ di ẹlẹ́yàmẹ̀yà?
muslim wà á pariwo pé wọ́n ti yan mínísítà christian ló pọ̀ ju muslim lọ christian á pariwo wọ́n ti yan mínísítà ẹnìkan ló pọ̀ ju ẹnìkan lọ bàbá continue pẹ̀lú eléyìí ojú kan la máa wà bí adágún omi bí òun bá adágún omi à lè develop ó dáǹsì àwọn èèyàn pariwo fún Tinubu call down the list of ministers ṣé tó bá yọ tàdúgbò yìí kúrò sẹ́ni sọ pé torí pé wọ́n yọ ìṣẹ̀lédè yìí ni tó bá yọ tàdúgbò tàwọn kúrò sẹ́wọ̀n ò ní pariwo bet kí la lè ṣe kíkiní ìwọ lè rórí ẹ jẹ́ kí ìfẹ́ kó jọba láàárín wa ẹ jẹ́ kí ìfẹ́ atọ́kùn kó jọba ká mú ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sìn ká mú kúrò mẹ́ tá a bá ti mú kúrò kiri yóò rórí náà mo lọ sí agbègbè kan mi ò ní dárúkọ ẹ̀ ní Ogun State ń bí báyìí mo rí tí wọ́n ń kó ẹ̀gẹ́ jáde tí wọ́n ń lòdù ẹ̀ sínú àwọn tírọ̀kì ńláńlá wọ́n náà kó lọ sí òkè another country ni àwọn òsìrí gàrí ń bí àrí kankan sí bẹ́ẹ̀ ni ẹ lọ sí bẹ́ẹ̀ ẹ lọ sí ògbẹ́ iṣu tí wọ́n produce tó bá ta fún Nàìjíríà à ní pariwo pé nǹkan wọ́n kó lọ ni wọ́n produce rice wọ́n dẹ̀ kó lọ sí another country àwa sì ń jìyà àwọn politicians wa àwọn olówó wa sì ló wà ń di ẹ̀ tó rà ló ń rà lọ́wọ́ wọn tí wọ́n kó lọ sókè òkun a lè ṣe kínní yìí kó máa lọ báyìí káàdì kóró rí mo bẹ̀ Nigeria Labour Congress ẹ má fi ti òṣèlú sí labour mọ́ èmi ò tí rí ibi tí ní gbogbo àgbáyé tí kí lórúkọ ẹ National Nigeria Labour Congress tó yẹ pé ó belong sí Christian ó belong fún Muslim ó belong fún àbáláyé ó belong sí babaláwo ó belong sí APC ó belong sí PDP ó belong sí Labour Party ó belong sí kí wọ́n wá máa fọwọ́ sọ̀yà pé pátì báyìí ni pátì àwọn ṣé wọn ò ní ṣe tí ò fẹ́ fọ́ pátì tí wọ́n belong sí. wọn ò ṣe. so pátì tí wọn ò fẹ́ tó wà lórí oyè o tí òfin ní rí iṣẹ́ ni wọ́n mọ̀ ṣe. àwọn ò tí ì rí labour tó ní political party báyìí làwọn ń ṣe Nàìjíríà láti rí. Mo rí pé àkókò ti ń lọ atọ́kùn àwa ara wa tí mo sọ pé àwa ni ìṣòro ara wa jẹ́ tó wá ṣàlàyé kan fún ọ ọ̀rọ̀ mídìí àbíkínà polúkọ àti Àgbàlá Gabriel àwọn èèyàn oríṣẹ́ṣe mọ́ tí Muyideen àtàgbàlá Gabriel ni Muyideen àtàgbàlá Gabriel ni fún gbogbo tí wọ́n lọ ẹ dákun nígbà tí Muyideen wà ní ọjà tó ń ta recharge card tó ń sunú gọ́tà tó ń sun abẹ́ búkà mélòó nínú àwọn olórí ibú tó ń pariwo ẹ̀ tí wọ́n support ẹ̀ sí tí wọ́n sẹ̀tẹ̀gẹ́ sí Àgbàlá Gabriel mélòó ni wọ́n ló rántí ẹ̀. Alẹ́bíoṣù onítíátà tó nílé ìjó ìjọ tó nílé ìjó ó dárúkọ artist kan tó ló fò ní ṣé 5 tàbí 50,000 ló fún nígbà yẹn. Ta artist yẹn bí wọ́n ṣe rí ṣe bọ́ ṣe jẹ́yàn tó ta ló rántí Alẹ́bíoṣù. Àgbàlá Gabriel mọ̀ tí rẹ̀ sí 5.5 million fún un. Chief Kànràn ó kànràn nínú fíìmù lásán ni ó ń jọba nínú fíìmù lásán ni Chief Kànràn tó kò jẹ́ kankan ní láyé ọ̀rẹ́ mi ni kò ní kẹ̀kẹ́ kò ní ọ̀rẹ́ mi ni pàfẹ́ndà ló ń lò ń gbà yẹn tó bá délé mi á sẹ̀ lọ fi kẹ́ẹ̀gì lọ́ra epo wá sí inú mọ́tò ẹ̀ kó lè lọ ni àjọ lọ pátí kan lọ́dọ̀ honourable kan Mukaila Odem tó máa ń ṣe ní every second week of the year Chief Kànràn ó ń bọ̀ wá ní free lè pọ́ tọ́nu mọ́tò tí mọ́tò paná ẹ̀ ti mọ bí bírèkì ó ṣe rí yóò ga ni mọ́tò mi mo fi gáìdì tí ò fi rọ́ gbogbo èèyàn tọ́yọ́yọ́ ṣùgbọ́n Àgbàlá Gabriel náà ló dìde tó sọ Kànràn dèèyàn bẹ́ẹ̀ lọ káwá rí irú Àgbàlá Gabriel 10 ládùúgbò kọ̀ọ̀kan atọ́kùn ṣé pọ́fẹ́tì tá à ń sọ ṣé kò ní lọlẹ̀. ó gbọ́dọ̀. Muyideen wá di ẹni tó lẹ́nu ó sì sọ pé ẹgbẹ̀tọ́ mi ẹ̀tọ́ kí ni ìran rẹ ni sí ẹ̀tọ́ tó gbé láti inú gọ́tà wá. irú ìtàsí lọ́wọ́ sí a ti ṣe lórí program wa mo dúpẹ́ pé wọn náà wà involve tó pé àwọn èèyàn ò ní ṣòro àákó gbogbo ẹ̀ nígbà bá yọ ọ́nù ṣòro ẹ̀ tán wọn ò ní rántí àwọn àtàjà fún wọn. ẹ̀yin ni wọ́n sọ̀dọ̀ tá. àwa ni wọ́n sọ̀dọ̀ tá ara wọn. mo rántí olóòtẹ́ẹ̀lì lákàlábàrà jẹ̀bi tó fún wọn tó ra ṣọ́ọ̀bù àti ìsọ mẹkáníìkì ńgbà yẹn kó mẹ́ta pé mo borúkọ èèyàn jẹ́ tóun àtọ́ba aláyé tí wọ́n jà ńgbà yẹn. àwọn ti mọ̀ ọ́ bẹ́ẹ̀ sọ́hùn. èmi ni mo dìde fúnra mi tí mo jà fún gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí tó wó ṣọ́ọ̀bù wọn ní ọjọ́ ó fún wọn ní 3 months notice àkẹ́rẹ́ mọ́ fún wọn ó lọ wo oníjọ́ kejìlá àbí ìjọ́ keje tó kó tọ́gì lọ kó wo kílẹ̀ fi mọ́ mo ń bọ̀ láti ilé mo rí lọ́jọ́ yẹn tí mo yà èmi àti ọba kan nílẹ̀ yìí àdọ̀tá lórí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹni tó ní ilé ìtura ńlá yìí tó ti dẹni ńlá ní Nàìjíríà sí kì í rí mímí látọmọ ọ̀rẹ́ sì lèmi pẹ̀lú ẹ̀kọ́ tó gbọ́dọ̀ ìṣẹ̀lẹ̀
mo bá àwọn ìjà tó fún ẹnì kọ̀ọ̀kan láyé ìgbà yẹn ní 50,000 wọn ò fún mi ní 5 kọ́bọ̀ wọn ò padà dọ́dọ̀ mi mọ́ wọn ò rántí pé mo wà láyé ìbájágbá yẹn wọn ká pa mi wọn ti pa mí ńgbà yẹn ó parí ó ti tán nìyẹn mo mọ tí wọ́n fojú mi rí mẹ́ni tá a jà fún bẹ́ẹ̀ yẹn àbí ìta lọ jà fún ní Lagos State House Assembly láyé Kúforíjì àbí kí wọ́n porúkọ speaker wọn gbà yẹn. bẹ́ẹ̀ ni Kúforíjì. tí wọ́n gbé mi láti rédíò lọ House of Assembly tí gbogbo àwọn ọ̀tá ń jó ní rédíò pé ṣé bá lẹ́nu rẹ̀ pọ̀ ju ó mọ̀ halẹ̀ pé graduate ló ìhàlẹ̀ rẹ̀ pọ̀ ó tọ́ fún un. a lọ apàdà ìyá tá a torí ẹ̀jà tó gba 750,000 kò rántí wa mọ́dọ̀ ní kò fún wa náírà ọ̀rọ̀ bí ọdún 13 sí 15 lásọ yìí tá a ti wà lórí ìjàgbára. Nàìjíríà ò fẹ́ni tó ń ṣe oore bí wọ́n ṣe jábọ́ bí wọ́n ṣe bá tiẹ̀ jẹ́ ni wọ́n máa rò lójoojúmọ́ òun náà ló bá wa débi adé yìí atọ́kùn láti inú ilé wa ló ti bàjẹ́ tó bá rán ọmọ ẹ níṣẹ́ tó ń gba change lójoojúmọ́ tó ń gba change 50 naira 100 naira 200 padà lọ́wọ́ rẹ̀ bọ́ ọ bá pè lọ́la ní dádì mọ́mí rán mi iṣẹ́ mo bí sí ṣé corruption ó bẹ̀rẹ̀ láti inú ilé bẹ́ẹ̀ ni. Unless tá bá lè correct mindset inú ilé wa gangan tóró ni wọ́n gbé dókè atọ́kùn tí ọ̀rẹ́ kan bá jẹ ordinary councillor kò sẹ́ tí ó ràn lọ́wọ́ ládùúgbò mọ́ wọ́n ṣe bọ́ ọ̀rẹ́ rẹ̀ jẹ́ councillor kámọ̀ wá jẹ́pọ̀ ọ̀rẹ́ ẹ̀ jẹ́ minister àbí ọ̀rẹ́ ẹ̀ jẹ́ senator ajẹ́pọ̀ ti di èèyàn lásán láàrin gbòòrò nìyẹn mélòó la fẹ́ sọ. tó kábíyèsí ẹ kú iṣẹ́ ẹ kú àtótónu àtàtàrọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó sì kùn níkùn ọ̀rọ̀ nílé ìgbìmọ̀ asòfin lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ nípa regional government àmọ́ ọ̀rọ̀ kan náà tún jà ràyìnràyìn níbẹ̀ báyìí tí wọ́n sọ pé àwọn Fúlàní sọ pé àwọn sẹ́nítọ̀ tó wá látọ̀dọ̀ àwọn Fúlàní sọ pé màálù wípé ara ọmọ Nàìjíríà ni. nílùú bàbá là bàbá wọn nílùú ìyá wọn àti bàbá sọ ajá àti adìyẹ lọ́dọ̀ wa ọmọ Nàìjíríà ni àwọn náà sọ pé lọ́dọ̀ wọn màálù ló ń dìbò ìwọ́n ń ja ìjà yìí gidi ni. ṣùgbọ́n Àpábíò náà ń sọ máa le kí gbogbo àwọn Tinubu àgbọn tó jà pé Àpábíò ní kí wọ́n máa mọ̀ pé ó kójú òṣùwọ̀n ni ó dàbí Wike tó fi sí Àbújá ni sọ́sẹ̀lẹ̀ níta Nàìjíríà rí pé wọ́n fi lédè mí ṣe olórí Àbújá ẹ̀wọ̀n tó náwó ń bẹ̀ torí wọn ò lágbára lórí ẹ̀ wọn ò lè control ẹ̀ Àpábíò ti sọ pé kò sí tó jọ bẹ́ẹ̀ Senate President sọ pé kò sí tó jọ bẹ́ẹ̀ èyí bẹ́ẹ̀ bá jọ máa lè ní àwọn elédè tó kù náà kí wọ́n máa wòran ṣé wọ́n jù wọ́n lọ ní nọ́mbà ni àbí wọ́n jù wọ́n lọ ní iye instead kí wọ́n wá fira wọn ṣọ̀kan kan gbàgbé tòṣèlú sí kí wọ́n fira wọn ṣọ̀kan kí wọ́n yọra kúrò nínú ìgbèkùn bú ọ̀rọ̀ òṣèlú lórí bú wo lóríire wọn ká mọ̀ sọ mi ni wọ́n máa sọ níbẹ̀ sí. màálù kọ́ àgùntàn ni náà ni wọ́n sọ pé màálù làwọn náà tí wọ́n bá jẹ́ màálù wọ́n sọ pé màálù jẹ́ bí wọn màálù jẹ́ ara wa ń bí ara ta ni nà màálù ta ló ẹranko jẹ́ dàbí èèyàn ni àbí wọ́n kàánú Kùránì àbí Bíbélì tó sọ pé màálù iye báyìí àti iye èèyàn báyìí kódà gan nínú Bíbélì àti Kùránì wọ́n bá sọ pé Jésù bọ́ ẹgbẹ̀rún èèyàn wọn kò bèrè mọ́. bẹ́ẹ̀ni 3,000 men ni wọ́n lò bọ́. wọn ò sí kọ́mọdé. wọn ò sí kọ́mọdé mọ́. so tí ìwé mímọ́ ò bá recognize obìnrin àtọmọdé wọ́n ṣe recognize màálù àti kìnìún so kò sí tó jọ bẹ́ẹ̀ àwọn tó bá wà bẹ́ẹ̀ tó bá ya dèdèrè oníkóńgbò irú yẹn gan ló yẹ kí àwọn labour kí wọ́n lébù ayé ara wọn lọ sí àsìkò kò ní dábẹ́ ìtẹ́sọ pé màálù ó jẹ́ ó jẹ́ ara wa so gbogbo eléyìí tó yẹ kí wọ́n ṣe ìtọ́jú kò gbogbo wọn bọ̀ wọn ò ní bọ̀ á ní òun lè bu abẹ́rẹ́ láàjì gbogbo orí eléyìí lọ yẹ kí labour gbọ́ kí wọ́n yá lọ sí àsìkò ta ló lórí ibú tó sọ pé màálù jẹ́ citizen Nàìjíríà ṣé bí wọ́n sọ pé open grace wọ́n kábílì ẹ̀ lọ́wọ́ sí tí wọ́n ní kò ní sí mọ́ ẹ̀bọ̀n tó bá ní màálù kó lọ wá ibi tí ó mọ̀ ti fi jẹ fúnra rẹ̀. ẹ̀hún tó fàjà gan nìyẹn. wọ́n wá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n dá màálù padà sí ibi tó bá ti wá ṣé tí wọ́n bá ń sin ewúrẹ́ tó ń ṣe ẹran nù lé tiẹ̀ só lè wọ agboolé tẹ lómi kó má lọ jẹ́ mbẹ̀. wọ́n á pọ̀ ẹsẹ̀. ṣé bọ́dọ̀ tiẹ̀ nìkan ni ó dúró sí ẹni tó ní pọ́ọ̀tù adìẹ kò ṣe kó lọ sí orí ilẹ̀ lómi kò ní ọmọ Nàìjíríà ládìẹ kó ní kó mọ jẹ́bi tó wù bí ewúrẹ́ jẹ níjẹkújẹ wọlé ẹlòmíì yóò kàn dénú yọ ẹ wọ ọ̀rọ̀ yẹn ò ṣe ẹ̀ka sọ ìgbàgbé ẹ̀ ṣùgbọ́n kí n tó dá dúró ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ̀yin ni mo fẹ́ bẹ̀ tó lẹ́yìn lẹ́ ń wò wájú ẹ̀yin tẹ́ ń dá kọ́rọ̀ yìí ló pọ̀ ju o. lọ́nà wo. torí tẹ́ bá ti rí fake news àwọn ìròyìn ìbànújẹ́ ìròyìn tí ó jẹ́ pé èyí ó gbọ́ yóò gbárí mú tí ò ṣe Nàìjíríà láǹfààní ńlẹ̀ yóò máa circulate irú ìta ṣe ń sìn wọ́n bá ti wò díẹ̀ wọn ò ní wò mọ́ bẹ̀kálà ṣépèlé ìjọba
aláàlì gbogbo ìlú báyìí àtú àṣírí ẹnìkan tí ẹ kí wọ́n tú wọ́n ṣe ààrẹ wọ́n fọwọ́ dẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin olóríire ó pọ̀ nú ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ bá wa ṣe ààrẹ ẹ kọ́mẹ̀ntì ẹ láìkì ẹ join channel wa ẹ bá wa tún gbé káàkiri bóyá eléyìí náà tún lè kó àwọn míì lọ́gbọ́n nínú díẹ̀ tá a sọ yìí kí wọ́n mọ̀ pé kì í ṣe bí wọ́n ṣe pé Nàìjíríà orí Nàìjíríà rí. ẹ ṣe ẹ ọ̀yà kẹ́ stop tọ́lá.